ọjọ́ kẹ́yìn. He replied, Do you have any doubt in seeing the full moon on a clear, not cloudy night? Ó fún wọn lésì pé ìjẹ́ ẹ níyèméjì pé tí ó bá di lálẹ́ tí òṣùpá bá yọ kúrúkúrú ò ní jẹ́ kẹ́ rí. They replied, No. Wọ́n fún lésì pé rárá. He said, Do you have any doubt in seeing the sun when there are no clouds? Ó wí pé ṣé ẹ níyèméjì pé tí ó bá tí rí òòrùn kúrúkúrú máa yọ kò ní jẹ́ kẹ́ rí, ẹ jẹ́ ká máa kàn ká lọ. They replied in the negative, No. Àfáà ti wọná. Ẹ jẹ́ ká ìkàtọ̀ wọ́n fún lésì pé rárá. Wọ́n ní dúró wò. He said, You will see Allah, your Lord, in the same way. Okay, ó wí pé o máa rí Allah ní ọjọ́ ìdájọ́. On the day of resurrection, tó bá di ọjọ́ ìdájọ́, people will be gathered and he will order the people to follow what they used to worship. Gbogbo àwọn èèyàn máa kóra jọ, Allah máa pa wọ́n láṣẹ pé ẹ̀yin èèyàn ó yẹ máa tẹ̀lé nǹkan tí ẹ̀ ń sìn àbí nǹkan tẹ́ ẹ gbà fún. Some of them will follow the sun. Àwọn kan á tẹ̀lé oòrùn. Some will follow the moon. Àwọn kan á tẹ̀lé òṣùpá. And some will follow other deities. Àwọn kan á tẹ̀lé nǹkan míì tó ń ṣe bí òkúta àbókúta tó ń yíká tó ń tẹnu bọ̀. Only Muslim will be left with their hypocrites. Àmọ́ àwọn ọjọ́ yìí ìjọ Mùsùlùmí á fi wọ́n lẹ̀ ń bẹ́ẹ̀. Adébítà ń lọ. Allah will come to them and say, I am your Lord. Ẹ máa gbọ́ o, Allah wá bá wọn, tẹ́ bá wo Kùránì àtìbẹ̀rẹ̀ yẹn pé ṣé wọ́n máa rà Allah àtìbẹ̀rẹ̀ bí náà ṣé wọ́n máa rà Allah. Allah máa wá bá wọn pé òun ni Allah wọn. Ẹ kàwé síwájú. They will say, We shall stay in this place till our Lord comes to us. Wọ́n wá máa fún lésì pé àwọn á dúró síbi tí Allah máa fi dé. Ṣé mọ̀dí tí wọ́n fi dá Allah mọ̀? Ó dà pé nǹkan tó wá bá wọn yẹn, ó ní ìwo méjì, ó lọ́wọ́ ọ̀tún méjì, ó ní ìdí, ó lẹ́sẹ̀ kan, ó pélé ó lè jálá wa. Ẹ kàwé. We shall stay in this place till our Lord comes to us. Say we shall stay in this place till our Lord comes to us. Allah wá bá wọn, òun ni Allah wọn, wọ́n ní ó tì, ìwọ kọ́ ni Allah. A máa dúró síbi tí Allah wá fi dé. And when our Lord will come, we will recognize him. Tí Allah wá bá dẹ̀ ti dé, a máa dá mọ̀. Then Allah will come to them again and say, I am your Lord. Allah á tún yíjú padà, á tún wò wọ́n á ní òun làlá wọn sẹ́ ẹ̀ dá mi mọ̀ ni. They will say, You are our Lord? Ìwọ ni Allah wa. Allah will call them, and a sirat, a bridge, will be laid across earth. Allah máa wá pe afárá kan, afárá tó ń pè ní afárá sirat, afárá yẹn wá dìde. And I, Muhammad, shall be the first among the apostles to cross it with my followers. Muhammadu ló máa wá jẹ́ aṣíwájú tó máa kọ́kọ́ gun afárá yẹn àti àwọn tí ó ń tẹ̀lé. Ẹ pé Muhammadu náà wà lórí ìkúnlẹ̀, Muhammadu gan jóná. Nobody except the apostles will then be able to speak. Kò sí ẹnikẹ́ni tó máa sọ̀rọ̀ àyàfi Muhammadu. And they will be saying then, Oh Allah, save us. Oh Allah, save us. Ẹlẹ́nu méjì gan làlá. Ó tún ní tó bá padà tún yá wọn tó máa ní Allah gbà wá, Allah gbà wá. No, ó dàbí nǹkan tó sọ ń bí ni pé ó ní kò sẹ́ni tó máa lè sọ̀rọ̀ yàtọ̀ sí Muhammadu. Allah gbà wá. So ó dàbí nǹkan tí Muhammadu máa sọ ní pé Allah gbà wá, Allah gbà wá. Okay, tí Muhammadu bá ti jóná nìyẹn. Muhammadu máa sọ bẹ́ẹ̀. There will be hooks like the thorns of Satan in hell. Irin kan máa wà tó jẹ́ pé ó máa lọ́ báyìí, ó máa tì bọ́ wọn lẹ́nu ajáde dìwọ̀n irin yẹn lọ́pẹ́ ní irin sàádà nínú lọ́kọ̀ wà. Have you seen the thorns of Satan? Ṣé ẹ ti rí bí irin náà ṣe tó? The people said yes. Àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni àwọn ti rí. He said these hooks will be like the thorns of Satan, but nobody except Allah knows their greatness in size. Ó ní irin sádà yìí pé bó ṣe tó àti bó ṣe lè ṣiṣẹ́ tó kò sẹ́ni tó mọ̀ àfi Allah ló mọ irú bó ṣe níwọ̀n tó. And this will entangle the people according to their deeds. Irin yìí ló máa wọ̀ wọ́n lẹ́nu lájáde dì wọ́n, á wá máa fìyà jẹ wọ́n gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wọn bá ṣe tó. Some of them will fall and stay in hell forever. Àwọn kan nínú wọn á jábọ́ sínú iná náà tó jẹ́ bẹ́ẹ̀ lọ́mọ máa gbé títí láéláé. Others will receive punishment turned into small pieces.
àwọn kan á gba ìjìyà tó yẹ pé wọ́n á jóná, wọ́n á fọ́ká sí wẹ́wẹ́, orí wọn á fọ́ká síbẹ̀. And we get out of hell. Wọ́n á dé tún jáde. Wọ́n á wá dẹ̀ padà tún jáde nínú. Ẹ máa gbọ́ o, ṣe pé wọ́n jóná, Muslim jóná. Ẹ máa kà. Till when Allah intends mercy on whomever he likes among the people of hell. Títí tí Allah fi máa ṣíjú àánú wo ẹni tí ó fẹ́ ṣíjú àánú wò. He will order the angels to take out of hell those who worshipped none but him alone. Ẹ máa kà o, ṣe é pé àwọn tó bá parọ́ fún yín pé ẹgbẹ́ náà ẹ máa wo bẹ̀yẹn o. Allah máa wá pàṣẹ fún àwọn màláìka ẹ̀. Ẹ máa kó àwọn tó jẹ́ pé òun Allah nìkan ni wọ́n ń sìn jáde tí wọ́n sìn kan míì mọ́ òun nínú iná. Ẹ ti gbọ́ o, ẹ máa kó wọn jáde nínú iná. Ẹ̀yin àfáà, iná tẹ́ fi mú àwọn èèyàn wa wọlé náà la máa fi mú wọn jáde padà. Kí n túbẹ̀ yẹn ká o. He will order the angels to take out of hell those who worshipped none but him alone. Allah máa wá pàṣẹ pé ẹ̀yin màláìkà ẹ máa kó àwọn mùsùlùmí tí wọ́n sin òun nìkan tí wọ́n sin kan míì mọ́ òun, ẹ máa kó wọn jáde nínú iná. Ṣé ń dé o Allah? The angel will take them out by recognizing them from the traces of prostrations. Màláìkà wa máa kó wọn jáde pẹ̀lú àmì ìdánimọ̀ orí wọn, àmì dúdú bó ṣe ń forí balẹ̀ fún ṣìgìdì Allah. Tábàárẹ̀ tí ò ní àmì dúdú tó jẹ́ Muslim ẹ lọ ya tàtú dúdú sí àárín orí yín. Ẹ kàwé. For Allah has forbidden the hellfire to eat away those traces. Ṣé ń débẹ̀? Allah lóhun ti ṣe ní èèwọ̀ kí iná jẹ ibi dúdú wájú orí wọn. So they will come out of fire. Ṣẹ́ǹdé wọ́n wá jáde láti inú iná. Ṣẹ́ǹdé ẹ má di ọ̀rọ̀ yẹn o. It will eat away from the whole of human body except the marks of the prostrations. Muslim padà jóná. Ó ní iná máa ti jó gbogbo ara wọn àyàfi àmì dúdú orí wọn nìkan ni ò ní jó. At that time they will come out of the fire as mere skeletons. Tó bá di ìgbà náà wọ́n á wá jáde láti inú iná pẹ̀lú egungun bánsá egungun bánsá. The water of life will be poured on them, and as a result they will grow like the seed growing on the ground. Olómi ayé á dàlé wọn wá máa wò bí kòókò. Ẹjọ́ àdìtì yẹn ẹ bá wa tó àdìtì yẹn pé. Àdìtì yẹn pé. Hadith Buhari, Volume 1, Book 12, Hadith number 770. Quran is not back here. Quran 1965. Hold on. Hadith the mobile tẹ̀sí comment section. Ẹ máa tẹ́ kí máa kà fún wọn. Hadith Sahih Buhari, Volume 1, Book 12, Hadith number 770. So Quran is máa lò náà ní Quran 1965-72. MS Baba ẹ jẹ́ ká ka ibi tó di sọ pé àwọn dúdú nìkan náà ló máa jóná. Àwọn dúdú wa tó ń ṣe Islam kọ́ lè máa mọ̀ pé Islam ń ṣe fún àwọn dúdú. Ali Mashab Miskat 119 tàbí báyìí rántí ìbàyàn lórí. Hadith yẹn ni mo ti tẹ̀ sí comment section yẹn. Ẹni tó bá fẹ́ confirm nǹkan tá a sọ. Àti Quran 1965-72 kẹ́ lọ fi mọ̀ pé gbogbo Muslim máa jóná. Tó bá wọ́n pé o fẹ́ jóná lọ gba Islam o máa padà jóná náà. So àǹfààní wà fún ẹ láti fi Islam lẹ̀. Kó kú ya jọmọ Yorùbá kó má ṣe kankan tó bá ní o fẹ́ ṣe ti Yorùbá kó kú ya wà kó má ṣe kankan àǹfààní wà fún ẹ. Àwọn oníná lẹ̀ Yorùbá a ní iná ọmọlúwàbí ni wá. Bọ̀ tó bá lò fẹ́ jóná o wá lọ ṣe Islam o máa padà jóná o. So MS ṣí àdìsí yẹn tó ní gbogbo dúdú ló máa jóná. Okay. Oya Ali kí ni náà? Masabi bíi Muscat 119. Miskat Miskat Alimasab 119. Okay. Ibẹ̀ ló sọ pé gbogbo dúdú ló máa jóná. Àwa fẹ́ liberate àwọn dúdú wa bọ̀ pàápàá Yorùbá wọn kan ló jẹ̀mí lógún. Mi bá rí ẹ̀yà mi tó bá lóun fẹ́ jóná kó lọ jóná bọ̀ àwọn ọmọ Yorùbá làwa fẹ́ yọ kúrò nínú iná àti ìbẹ̀rù. Abu Dawuda ó wí pé reported God's messenger as saying, ó ń sọ nǹkan tí Muhammadu òjíṣẹ́ Allah sọ fóun pé God created Adam. Allah lóhun dá Ádámọ̀. And when he created him, ìgbà tó dá Ádámọ̀,
And he struck his right shoulder. Ó na apá ọ̀tún Ádámù. And brought forth his offspring, white like small ants. Gbogbo ọmọ tá máa jáde látapá ọ̀tún Ádámù wọ́n á máa jẹ́ funfun, àwọn Árábù, àwọn òyìnbó. And he struck his left shoulder. Ó fa apá òsì ẹ̀, Ádámù ló fa apá òsì ẹ̀. And brought forth his offspring, black as though they were charcoal. Ṣé ẹ̀ ń gbọ́, ó wá fa apá ọ̀tún Ádámù, àwọn ọmọ tó máa jáde láti apá òsì wá jẹ́ dúdú. Gbogbo ẹni tẹ́ bá ní Ádámù ní baba ńlá baba yín kẹ́lẹ́ gbọ́ bẹ́ ṣe máa jóná ẹ̀yin Muslim. Then he said to the party on his right side. Ó wá wí pé fún àwọn ọmọ Ádámù látapá ọ̀tún, ó wí pé to paradise. Ẹ̀ ń lo àlùjọ́nà sòsé, àlùjọ́nà sòsé, paradise sòsé. And I do not care. Ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tá a láà sọ? Ó ní kò dẹ̀ kan òun ò gbọ́n pa. And he said to the party in his left shoulder. Ṣé ẹ̀ ń gbọ́ ẹ̀yin dúdú tẹ̀ ń ṣe Islam tẹ wà lápá òsì? Ó wá sọ fún yín pé to hell, and I do not care. Inú náà ni kẹ́ ẹ máa lọ sòsé kò dẹ̀ kan òun ò gbọ́n pa o. Ṣé ẹ̀ ń gbọ́? Wọ́n ti gé tí Allah lọ o. So a ti rí i pé àṣírí àwọn ará bí ó bò mọ́ àti Kùránì àti àdìsí inú ibẹ̀ láti ń fún yín jẹ méjèèjì. So tẹ bá sá sí Quran à fún yín bẹ̀ a ní Quran 1965-72 ẹ máa wọ̀nà. Tẹ bá tún sá sí àdìs àtún fún yín Sahih Buhari volume 1 kí ni nọ́ọ̀mù rẹ̀ máa kí lè sí ìwà mẹ́sàn lórí volume 1 book 12 àdìs number 770. Gbogbo Muslim ló máa jóná bọ̀ ms ọba a ní láti ṣe fídíò nípa Quran àti àdìsí káwọn èèyàn náà gbọ́ ká gé síta kọ́ gbọ́ pé ó jẹ́ Muslim wà á tún jóná. So owó ìjẹ́ nìyẹn. Mr. Ọláwálé ẹ lè wá sókè kẹ wá àwa níbi.